olóyè ló ní kí n jáde kí n sọ fún gbogbo ọmọ Yorùbá pé Yorùbá nation táwọn gbé dání kò ní kankan ṣe pẹ̀lú Tinubu, kò ní kankan ṣe pẹ̀lú. because kò sẹ́ńtọ́ sọ fún ọpá àdarapọ̀ mọ́ APC, wọ́n sọ fún ọgbà tá a débẹ̀ wípé àdarapọ̀ mọ́ APC a pledge support wa fún Yorùbá ọmọ ẹgbẹ́ wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àdẹ̀sẹ̀ ń kọ̀rọ̀. Ẹ káàbọ̀ sí lórí ètò wa DG Naija, DIGI Naija. So this is a very quick update, and we would like you to, don't forget, if you have not subscribed, kindly subscribe to our channel, like and share, and don't forget to click on the notification bell to get more notification when we upload new videos. So very quick one, today's update, we're going to be looking at the disagreements between the Yoruba nation, Bola Ahmed Tinubu, and the agitators. Awikonko has come out to tell us some things that we need to know. That is the disagreement over the agitators, Sunday Igboho, and the agitators. Let's know. Let's hear from Awikonko. wọ́n ní orí kọ́mẹ̀ntì ń bí àìlèsà ìwọlẹ̀ kọ̀ọ̀kan ẹnìkan ní ṣé fẹ́ ìṣẹ̀tàn náà ló mú i darapọ̀ mọ́ olóṣèlú òpònú ni ọ́ ni dèdèrìn ni ọ́ ni amukun mẹ́kọ̀ọ́ ni ò níyè nínú ni because kò sẹ́ńtọ́ sọ fún ọpá àdarapọ̀ mọ́ APC, wọ́n sọ fún ọgbà tá a débẹ̀ wípé àdarapọ̀ mọ́ APC a pledge support wa fún Yorùbá ọmọ ẹgbẹ́ wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àdẹ̀sẹ̀ ń kọ̀rọ̀. nǹkan ni ẹ lọ sọ̀pọ̀ ẹ lọ ẹ wọ́wọ́ lọ àbí nǹkan kan èwo lè bí ń pa nínú wa òpònú ni ọ́ dèdèrìn ni ọ́ a lè bọ́ conveniently without any stress. ọ̀rọ̀ òye àwọn èèyàn kan ìwọ̀nba díẹ̀ lọ̀rọ̀ yé torí tí wọ́n ń pèntì níta. bóò ló ṣe ṣẹlẹ̀? kí ló gbé wa lọ sọ́dọ̀ All Progressive Congress láti kéde àtìlẹ́yìn wa f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu? naturally kọ́mọ̀ sí ọ̀rọ̀ Ìgbòho ń bẹ̀ a lè lọ láti pledge support wa fún un. kò sẹ́ni tí ò tójú bọ́nu wa. nínú ọ̀rọ̀ tí Mr Wisdom sọ, number one máa kọ́kọ́ play ọ̀rọ̀ Koiki, then máa play ọ̀rọ̀ Mr Wisdom, máa wá ṣe analysis mi àbí máa wá reflect lórí ẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà. News kan ti wà lórí social media tí mo fẹ́ yẹ kí gbogbo ọmọ Yorùbá kẹ́ gbọ́ mi dáadáa. Dr. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tí gbogbo wa mọ̀ sí Sunday Ìgbòho Òòṣà àti bàbá wa Professor Adébánjí Akíntóyè. Ó likely kẹ́ ti lọ rí news kan tó wà lórí Gawat ní orí Twitter tí àwọn ọmọ Yorùbá bíi mélòó kan tá máa dárúkọ wọn lálẹ́ yìí tí wọ́n náà wọn lọ endorse Bọ́lá Ahmed Tinubu. Mo fẹ́ fi dá gbogbo ọmọ Yorùbá lójú ní wákàtí pé bàbá wa Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Professor Adébánjí Akíntóyè wọ́n ní kankan ṣe pẹ̀lú àwọn tí wọ́n lọ endorse Bọ́lá Tinubu ìyẹn nílùú Èkó. Lẹ́ẹ̀kan sí, mo fẹ́ sọ fún gbogbo ọmọ Yorùbá tó bá ń gbọ́ mi ní wákàtí pé àwọn tí wọ́n lọ endorse Bọ́lá Tinubu has got nothing to do with Professor Adébánjí Akíntóyè and likewise Babawa Olóyè Sunday Ìgbòho. Àwọn wo ni wọ́n lọ ṣe endorsement yìí? A máa dárúkọ wọn. Mo fẹ́ lọ mú Twitter handle ibi tí wọ́n ti sọ̀rọ̀ jáde ìyẹn ní ìlú Èkó. Lákọ̀ọ́kọ́ mo fẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá pé Yorùbá nation táwa gbé dání tí Professor Adébánjí Akíntóyè gbé dání, Yorùbá nation tí Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó gbé dání, Yorùbá nation tí gbogbo àwa tí a sọ pé Yorùbá nation is all we want have not and will not endorse Bola Tinubu candidacy for this coming election.
àwọn tí wọ́n lọ ṣiṣẹ́ tí wọ́n lọ endorse Tinubu, Omíyalé tí gbogbo yín mọ̀ dáadáa, ó wà lára àwọn tó lọ endorse Bọ́lá Tinubu. Sugar Boy tí gbogbo yín mọ̀ dáadáa, ó wà lára àwọn tó lọ endorse Bọ́lá Ahmed Tinubu. Àti àwọn bíi mélòó kan tí ọ̀pọ̀lọpọ̀ lè máa mọ̀ àmọ́ táwa mọ̀ nítorí pé lára àwọn tí wọ́n gbé nínú ilé Ìgbòho náà ni wọ́n. Lọ́kùnrin lọ́bìnrin, there are so many of them tí wọ́n gbéra tí wọ́n lọ endorse Tinubu. I can confirm officially that Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tí gbogbo yín mọ̀ kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀, kò fọwọ́ sí. Àwọn tí wọ́n lọ endorse Tinubu yẹn at their own free will ni wọ́n ṣe lọ endorse Tinubu. Ẹ máa rí fídíò yẹn. There is going to be probability that it's going to go in circulation. But Olóyè Adéyẹmọ ni wọ́n instruct mi pé kí n jáde kí n sọ fún gbogbo ọmọ Yorùbá pé Yorùbá nation táwọn gbé dání kò tí yẹ, kò dẹ̀ tí ní kọ́lọ́fín nínú, kò ní endorsement kankan fún any political party. Neither does it have any endorsement for any of the politicians. Yoruba nation tá fẹ́, it is our own. Lẹ́ẹ̀kan sí, two people, àwọn tó kù ẹ̀ ní mọ̀ wọn tí bá tẹ̀ ń dárúkọ wọn. Lára àwọn táwa mọ̀ dáadáa tí wọ́n wá sínú ilé Ìgbòho tó bá jẹ tó bá mu báyé ṣe rí náà nìyẹn. But àwọn méjì tẹ́ mọ̀ dáadáa tí ẹ ti máa gbọ́rúkọ wọn tí wọ́n dẹ̀ máa ń ṣe program tí ẹ dẹ̀ máa ṣe pé ẹ máa rí àǹfààní àti rí fídíò yẹn later tó máa go into circulation. Olóyè ló ní kí n jáde kí n sọ fún gbogbo ọmọ Yorùbá pé Yorùbá nation táwọn gbé dání kò ní kankan ṣe pẹ̀lú Tinubu, kò ní kankan ṣe pẹ̀lú Peter Obi, bẹ́ẹ̀ kò ní kankan ṣe pẹ̀lú Àtíkù. Yorùbá nation táwọn sọ ni pé sẹ́ no going back, òun náà ni no retreat, no surrender. Without a Yoruba nation, we will not negotiate anything with anybody. But Omíyalé, Sugar Boy, ẹ rí wọn nínú fídíò yẹn tó ti wà in circulation. Already, like I said, this is the breaking news that is just coming through from Nigeria to me right now and also from Benin Republic. And as you can see, I am not at home, but Abadele, a máa jáde padà lálẹ́ yìí, a máa ṣe fídíò, tá a máa fi àwọn fídíò yẹn fi wọ̀nyí, so that ó ṣeé ṣe káwọn tó ń support Tinubu kó sọ pé gbogbo ọmọ Yorùbá nation ló lọ endorse Bọ́lá Ahmed Tinubu. Àwa ò endorse Tinubu. A sọ fún yín tẹ́lẹ̀ náà pé àwọn kan wà ní London tó ti endorse Tinubu, àti rí nísìn pé àwọn kan náà ti lọ lẹ́kọ̀ọ́ tó ti lọ endorse ẹ̀. Ẹ rántí pé àwọn tajọ́ ń ṣe náà ní VJ ní London ní 2019 títí dé 2020, 2021, 2022. But àwọn ò rí prospect mọ́ nínú Yorùbá nation. Endorsement wọn ti lọ fún Bọ́lá Tinubu, ìyẹn àwọn Tajudeen Rahim, ìyẹn ní UK, àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. But I can confirm that tonight you will come across a particular video that is going in circulation. And that video has already in all the social media on the APC platform. So tẹ́ bá video yẹn pàdé, mo ń try láti I think it's Gawat, something Gawat. Ẹ̀yin backend team mi tẹ́ bá lè sáré bá mi so message jáde lórí any of the platform. Gawat yẹn, because mo fẹ́ mú jáde lórí Twitter, but I'm trying to bring it out. But ó ti wà lórí lára àwọn tó jẹ́ bí representative Bọ́lá Tinubu lórí Twitter. Bí ẹ bá àti Ṣokoti mass burial. Ṣokoti náà wà lára àwọn tó lọ endorse Bọ́lá Tinubu. Lẹ́ẹ̀kan sí, èní ní 18th day of February. This is a breaking news, and this is a press statement that is coming from CSR himself to tell you to tell me to tell all the Yorubas that he has not endorsed Bola Tinubu presidency for 2023. He has not also endorsed Peter Obi presidency for 2023. He has not also endorsed Atiku. So àwọn tí orúkọ tá fẹ́ dá yìí, Sugar Boy, Omíyalé, Ṣokoti, Awíkoko,
Awikonko, Temitope, àti àwọn kan tẹ́yin ò mọ̀, but àwa mọ̀ wọ́n because they are meant to be the inner circle between Olóyè. But all these news that is breaking now is still breaking because news yẹn ṣe jáde. CSI just called my attention to that particular news. ọkàrí jàre Koiki gbogbo ń tọ́ sọ lágbọ́lágbọ́ yé dáadáa ó lẹ́yìn tí ẹ sì nígbàgbọ́ nínú Yorùbá Nation pé ẹ ń dọ́ọ̀sì ẹnìkankan my dear brother you are just minority àná òkè òkun náà ní kẹwàá ẹ̀yìn odi ìlú ní kẹwàá kẹ́ ẹ̀ ti máa gbónáṣẹ́ sílé àwa tá a wà ní Nàìjíríà ojú wa là wá mọ nǹkan tí ń lọ àwa la gbé Yorùbá Nation lé lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti gba nǹkan wa kúrò lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ padà dẹ́yìn àsáwọ̀ ní àti jẹ́ kẹ́ ẹ sásẹ̀yìn odi sọgbọ́ oní Professor Banji Akintoye lọ́wọ́ sí lílọ tá a lọ àdárúkọ Banji Akintoye ń bẹ àforúkọ Banji Akintoye jẹ́ǹgbà tá a débẹ̀ àsọpọ̀ òní lídà wa kì í ṣe lídà tiwa àdẹ̀dárúkọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń bẹ àsọpọ̀ ńlọrọ̀ wa wá àdárúkọ ẹ̀ àforúkọ ẹ̀ béèrè nǹkankan. Are you getting me? Now Koiki ọ̀rọ̀ tiẹ̀ ò lè pọ̀ aláìmọ̀kan ni ọ́ ìwọ ni nemesis olóyè Ìgbòho ṣùgbọ́n kò rẹ́ lòmí pè mọ́ kò dẹ̀ l'alternative dànkọ́ darí sọ́dọ̀ ẹ àti Mr Wisdom mo gbọ́n gba tí Wisdom ń sọ lẹ́ẹ̀kan pé tán bá máa gbọ́rọ̀ kan ó máa bá Mr Koiki sọ̀rọ̀ Koiki náà ti di Mr lọ́dọ̀ Wisdom eléyìí náà da ẹni tí ń gúnyán bọ́ọ̀lù yọ lọ́ta aṣiwèrè tí ń sọ̀kò sọ́jà yọ lọ́rẹ̀ẹ́ kéèyàn jákèndèdè nìkan mọ kán tọ́ lẹ́nu pa tó bá ti wà lórí social media yọ láwọn tí ọmọ ilẹ̀ olú ọmọ ni ó olú ọmọ ni ó sẹ́wọ̀n kí gbogbo ọmọ lolú ọmọ lójú bàbá wọn ìbáàmọ́ kọ́mọ rọ́bà yìí kó tó rìn ọmọ gbọ́ káre àròlé ilé wa máa wọlé káàbọ̀ máa rọra pé olú ọmọ ilé wa nù. So kò jẹ́ kí n lè blame any one of you. Nínú ọ̀rọ̀ tí Mr Wisdom sọ máa kàn play kékeré ń bẹ̀ máa fẹnu ṣàlàyé lè tó kù because many of it èmi Àkàndá ló bá wí jù. Ẹnìkan pé òun ó bọ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ sometimes October or November èmi Àkàndá mo pè ọ́ pàjẹ́ balẹ̀rù kò sí kú tí ó pàgbàjẹ́ tà ní bá polo orí ẹ̀ ń bẹ̀ èmi ṣe nǹkan kọ̀kọ̀ tí n bá lọ́rọ̀ kọ̀kọ̀ lọ́wọ́ rẹ play ẹ̀ síta mi ṣe nǹkan kọ̀kọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́yìn tí wọ́n ní lè sọ lójú Ọlọ́run ò ní jẹ́ kí n bá yàn sọ tí ń rí jáde láyé ọ̀gbókọ̀ mi ni Awíkonko kì í ṣe àtọrọ jẹ́ kì í ṣe pé mo kàn sáà ń wá orúkọ sá bọ́lọ̀ ń bá ṣe dá mi bí wọ́n ti bí mi bí mo ṣe bára mi nu ń dẹ̀ lè change láéláé wípé mo pè ọ́ ní November mo pè ọ́ àwọn èèyàn kan la kóra wa jọ wanted ń bẹ ní orúkọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n ti release ẹ̀ lẹ́wọ̀n lóòótọ́ ṣùgbọ́n house arrest ló wà bẹ́ẹ̀ nìkan ti sọ sẹ́yìn house arrest lólóyè Sunday Adéyẹmọ Ìgbòho wà ìwọ tó bá ń pẹ́ àwọn ànábì kan ti ṣe bẹ́ẹ̀ rí wàhálà ilé ayé tiẹ̀ nìyẹn ni lóòótọ́ ni Ìgbòho ti jẹ́ kó yé wa pé ọ̀nà láti jáde òun ò sí lọ́wọ́ wa ká má bò negotiate pẹ̀lẹ́ nìkankan and that was ọ̀rọ̀ jẹ́ta ọ̀ ìjẹrin àwọn èèyàn kan lákúra wa jọ a gbọ́dọ̀ máa wo ọmọ ìyá wa báyìí kọ́ wà sẹ́yìn odi o wọ́n tẹ̀rí ń bẹnu ọkọ rẹ̀ bó ló ṣe máa kúrò ta la lè lé àsìmọ́ ta la lè súnmọ́ ta la lè bá sọ̀rọ̀ ta la lè approach ta ló máa létí ìgbọ́ sí wa. ókè ẹja súnmọ́ Bọ́lá Ahmed Tinubu ká fún ní àwọn point agenda ìntàfẹ́ lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí Mr Wisdom ṣe sọ Àkànbí ó ní mo ṣàlàyé fóun pa ní 5 point agenda lára ẹ̀ ní lórí ètò ààbò ilẹ̀ Yorùbá
lára ẹ̀ ní lórí ẹkọ́nọ́mì Yorùbá ní pàtàkì freedom olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. My dear brothers and sisters, èwo ló jẹ́ torí interest wa nu gbogbo nǹkan tó kà kalẹ̀ yẹn. We went there for the interest of Yoruba people. Segment kan ní ṣe Yorùbá nation, ẹ má gbàgbé segment yòókù ń bẹ́ńlẹ̀ tí wọn ò mọ bí àárín sí àwọn yẹn la torí wọn lọ. Now àwa lọ ní November, èmi Omíyalé Sokoti, because Wisdom fẹ́ sọ̀rọ̀ ó ní wọ́n brainwash Omíyalé àti Sugar Boy ni that means àwọn ò níyè inú àbí wọ́n gbọ́n ju majority yẹn lọ. Ó rí pé àwọn ọmọ yẹn dákẹ́ wọ́n ní làákàyè ni, ṣùgbọ́n báwọn ṣe rí kọ́ lèmi ṣe rí. Loyalty tiwọn sí Ìgbòho ọ̀pọ̀ díẹ̀ ju tọ̀dọ̀ mi lọ. Why? Àwọn gbé lọ́dọ̀ Ìgbòho, èmi ò gbé lọ́dọ̀ Ìgbòho. Èmi súnmọ́ Ìgbòho ni mo ti pay more than enough dues, more than enough sacrifice on behalf of olóyè Sunday Adéyẹmọ Ìgbòho in my own little way. Ibi tó yẹ kí n ti pè sákèésí mo pè sákèésí, ibi tó yẹ kí n ti fà á létí mo fà á létí, ibi tó yẹ kí n ti kì í lọ mo kì í lọ, ibi tó yẹ kí n ti gbèjà rẹ̀ mo gbèjà ẹ̀ on many occasions. Ìgbòho ló jẹ́ kó yé wa wípé ìwọ̀n ni tanpẹ́pẹ́ gbèjà yẹn mọ́. Kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ a lọ ní November, abáwọn èèyàn kan sọ̀rọ̀. Then èmi pẹ̀lú Ọ̀túnba Démọ́lá Edward, we now reason together. Let's go and meet this man, let's dialogue with him. Pé n tó lè mú kúrò níbi tó wà yìí ò ní pé kí àṣẹ ọ wá láti ibì kan, kí wọ́n tẹ̀dó kúrò nínú orúkọ ẹ̀. Àjọ ń ṣe Yorùbá nation ni. A dẹ̀ kọ́kọ́ pé kó tó di pa á lọ. Tẹ́ bá béèrè lọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho dáadáa, yóò sọ fún pé mi Àkàndá ò kí ń sábà pe òun. Because when I don't have something important to tell you, how will I be calling you? Mi ìkànlẹ̀kùnlé olówó. Yes, mo ní pọ́lísì gan, aláìní ni mi ò, tálíkà ni mi ò, tálíkìnkà ni mi ò, ṣùgbọ́n mọ̀ yìí mi ò ń dààmú olówó, mi iná kọ̀ǹdídọ̀ ọ̀fọ̀ olówó, mi sáré tẹ̀ lólówó lẹ́yìn because mi ò rọra mi pé mi náà ò ní lówó lọ́la. Ngbà tá a bá ti wá yẹpẹrẹ ara wa ká tó dolówó, ngbà tá a bá dolówó tán bò láti wá ra yìí padà. So Ọ̀túnba Démọ́lá Edward ní ṣe ní onídùú the talking. Olóbàbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sọ̀rọ̀ wọ́n ní sálẹ̀ ráàyè ńjọ́ báyìí, wọ́n ní sàmà wá lọ́jọ́ báyìí tá a fi mọ́jọ́ ilé lọ wá. And we went there on December láti lọ bá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sọ̀rọ̀. When we get there, bá a ṣe mẹ́nu lé ọ̀rọ̀ Ìgbòho ọ̀já sọ̀rọ̀. Bó ṣe fún wa ní pọ́ìntì eléyìí ló ń fún wa ní pọ́ìntì tọ̀hún, bó ṣe ń fa lélẹ̀ ló ń fa lélẹ̀ tí mo fi ń wò tá pé ilẹ̀ ti sú o. Àdẹ̀ plan láti sunkún tọ̀nù ibi tá a páàkì mọ́tò sí ń dèrò kò àfi sọ̀yàn kankan. A ò lè padà sí Ìbàdàn débi pé mi ò padà sífẹ̀ lọ́jọ́ náà. Atan òtà láti sùn lóòtẹ́ẹ̀lì mọ́jú. Now ngbà tá a débẹ̀, ọ̀rọ̀ tá a fẹ́ sọ abírífù ẹ̀ ni Ìgbòho determine lórí Yorùbá nation tó sọ fún wa ni pé before the 20-something December Yorùbá nation máa lálẹ́ o. Ẹskísà kò lè wáyé o. Ó ní kí n mọ gbọ́ bá kókó ṣe ń sọ̀rọ̀, kí ni wọ́n mọ̀, kí ló rí ibi tó ń wà yìí, òun rí many things. Well, Yorùbá lẹ́ni tí ń bọ́ lọ́kùnrin jiyàn ló fẹ́ pa á. Èmi àtọ̀tún bá wura wa lójú pé ẹni ọ̀jà sọ̀rọ̀ o, bàbá dẹ̀ ní a máa jiyàn àpẹ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ṣé bọ́ọ̀dì 20-something lọ́dá, ẹjẹ́ á ní sùúrù kí December ò fi pé 31 kó fi tán ká fi bọ́ sí January. Ni mo fi sọ fún wọn pé mo fáwọn tí ń sọ̀rọ̀ nípa Yorùbá nation di January 1st because Professor Banji Akintoye ní a máa gbà ní 2022.
Dúpẹ́ Onídìrí la máa gbà ní 2022 wípé tá a bá ti wá rí gbà ní 2022 o èmi Àkàndá máa fáyà yín o ẹ̀ẹ́sẹ̀ sí o. à ń bẹ́ẹ̀ dẹ̀ lórí nítorí Ọlọ́run látọjọ́ on the 1st tí mo ti sọ̀rọ̀ lóríṣiríṣi èèyàn ti ń jáde from left right front back and center láti àtáàkì wọn láti bú wọn láti yẹ̀ wọn láti yẹpẹrẹ wọn títí lónìí. So we don't have any alternative than to call Igboho again. ẹ̀gbọ́n n ta wá rí fúngbà yẹn tẹ́ ẹ ló máa bọ́ sí alpha ṣe ti rí i pé kò bọ́ sí báyìí. What can we do? ẹ jẹ́ ń sẹ́kù dínà bẹ̀rùn. àwọn èèyàn kan advice Igboho pé kó ṣe voice note lónìí tàbí fídíò. That would be another great and costly mistake tí Igboho bá ṣe bẹ́ẹ̀. Igboho tó bẹ́ẹ̀ mo díà ẹ̀. ẹ tó bá fẹ́ràn Igboho kó sọ fún un pé kò tó bẹ́ẹ̀ láti ṣe voice note tàbí fídíò kankan jáde láti wá against wa. ni mo fi sọ wípé wisdom ti ń sọ̀rọ̀ ọmọ nǹkan kan lórí ti ń ṣẹlẹ̀ yìí kó panumọ́ kó mèsọ́nu kó má jẹ́ ká drag ọ̀rọ̀ ẹ kọjá ibi tó yẹ ká drag ẹ̀. kó èkí ọmọ nǹkan kan pa rẹ̀ lọ́fíìsì ni kó gbẹnu dákẹ́ kó má sọ nǹkan kan pa ẹ̀. kó fọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí sílẹ̀ pẹ̀lú wa láti decide fúnra wa. bùdá Sunday arọ ṣe voice note jáde lónìí o lè ti dọ́wọ́ yín bọ́ bá rìn sí mi lára mo lè play ẹ̀. fáwọn èèyàn tí ń wẹnu wọn rọ́ọ̀fù because nobody is as close as bùdá Sunday arọ with olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. èmi ò close mọ́ Ìgbòho tó wọn kọ̀pọ̀ nínú wa tó close mọ́ Ìgbòho tó Sunday arọ. ẹ̀gbọ́n yẹn lọ́fẹ̀ẹ́ dàgbà jù láàrin wa tá a bá yọwọ́ Sokoti àti Ọ̀túnba kúrò. àwọn nìkan ló yẹ ṣe voice note. emir ní gbogbo yín mọ̀ sí second in command olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. emir wà nínú àwọn tán kó lọ Àbújá. emir náà ń bẹ láàrin wa kí ló fà á. bùdá Sunday arọ tọjọ́ lọ́wọ́ ọ̀tún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó ń bẹ láàrin wa kí ló fà á. sẹ̀ràn ti jábélé tólóyè Sunday Adéyẹmọ Ìgbòho tì mí sí ń jó ní ó ń bẹ láàrin wa kí ló fà á. because majority yín sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ nípa omíyalé ẹ̀ ń sọ̀rọ̀ nípa sugar boy kí làwọn ọmọ ọlọ́mọ ṣe. ókè torí pé àwọn ló kéré jù láàrin wa dọ̀sí mi pé wọn lọ́lẹ́dà tí wọn àbọ̀n nílé ayé tiwọn láti lò. You are now calling them betrayer lọ́nà wo ṣé wọn ò ní láìfù tiwọn láti lò ni. Ìgbòho lórúkọ tiẹ̀ Ìgbòho ní láìfù tiẹ̀ Ìgbòho lẹ́bí tiẹ̀ Ìgbòho ń jayé orí tiẹ̀. àwa tó kù náà nílé ayé tiwa láti lò sẹ́yìn òró bẹ́ẹ̀ ni àbẹ́ ẹkún níyè ni ẹkún làákàyè ni orí yín dàrú ni. So why calling anybody traitor based on what? ayé la ti báyàn ṣe ayé la ti báyàn ṣe mọ́ tá a bá rí pẹ́ni tí ń tà ń tẹ̀lé fẹ́ kó wa sínú fẹ́ kó wa wọgbó tàbí ń fi wá rúgbó kò báàdì láti kó lẹ́yìn onítọ̀hún náà o adá lè dánú rò fúnra wa náà o. instead tí ẹ fi láròjinlẹ̀ pé bí ọba ní tó ṣe ẹ̀sẹ̀ kì í dédé ṣe lásán o ń bá àwọn wọ̀nyí náà ń kọrin òsánà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wáyé tí wọ́n fi ń kọrin kàn má gbélébùú lónìí. kẹ́gbìn kékeré tó ta lẹ́gbòho èmi Àkàndá ò ti tọ́ jáde pọ́ ọ̀tọ̀nà o kọ̀tọ̀nà o máa convince àwọn èèyàn máa defend ẹ̀ positively. Gbẹ̀ngà Adébóyè lọ́kọ́ lórí ó ní ìjẹ́ ti gbọ́ pé kò sẹ́ni tí lábùkù lójú ọ̀jọ̀gbọ́n aláré ló pé kò sọ pé gbogbo eléré. ó ní bá a kúrúkú ń débi ikún alákúrú yẹjọ́ dé bẹ́ẹ̀ yẹn sì gùnà gbọ̀nàgbọ̀n wá pé lágùntà sọ lò bá a kún teruteru ta kún lékúnà bí àgbà wọn lólu àrẹ́rẹ́ mùgbẹ́mùgbẹ́ bá a funfun léyìn kékeré wọn ló sẹ́yìn funfun bíi ké bẹ́yìn èèyàn sì pọ́n ràkọ̀ràkọ̀ tó ti dógún bíi ìtajẹ́ góró wọn ò ní fi ṣe é bù ẹ wá wo yẹn ẹnu sí ibi tí ń tan yìnrìnyìnrìn bíi dẹ. kò sẹ́ni tí lábùkù lójú irú wa why I am nothing but someone or replicant of a lawyer
A lawyer can solicit for you or defend you. Lọ́yà lè gbẹnu rẹ sọ̀rọ̀ tàbí kó takò ọ́. Lọ́yà ẹnìkejì rí ó takò ọ́ ni. Lọ́yà tiẹ̀ ní ó gbẹnu rẹ sọ̀rọ̀ ẹnu wọn bá dùn jura wọn lọ. Ẹni tó bá ń rí ẹ̀rí fìdí ẹ̀ múlẹ̀ jura wọn lọ. Ṣùgbọ́n to someone like us, eléyìí tó jẹ́ ẹ̀rí tó lè gbé ní tá a fẹ́ ṣe lẹ́sẹ̀ la máa ṣiṣẹ́ lé lórí ẹni tá a fẹ́ dìfẹ́ǹdì tó jẹ́ èèyàn wa tá a dẹ̀ fẹ́ kójú ó tì. Ìyẹn ò túmọ̀ sí pé àṣàmúlò ọpọlọ wa. Ìyẹn ò wá sọ pé kéèyàn kan kó lò wá lọ́bùn. Mistake ni láti rán Kóìkí jáde.